mo fẹ́ gbé fún àmì mi rè fún àmì gbà nínú ọ̀yọ́ ọkọ mi sì ní onítẹ̀yìn níbẹ̀ yẹn. wọ́n fẹ́ gbé fún àmì wọn rè fún àmì gbà ìní ló wá pé ọdún mọ́kànlélógójì tí à ń ṣèrántí bàbá wa Haruna Ìṣọ̀lá lórúkọ àwọn ọmọ wọn pátá a máa fún yín ní 25,000 kẹfí kún okòwò yín. kò sí kọ́kọ́ tó máa ṣe wọn owó tí wọ́n rí tí wọ́n fi yàn èyí tó jù bẹ́ẹ̀ lábọ́ sí lápò wọn lágbára Ọlọ́run. bàbá yìí ti kú kọ́lọ́ǹdẹ́lẹ̀ fún o ẹ̀yàn fi ilẹ̀ kó má bàjẹ́ o dídàmú má bọ̀ ọmọ rẹ̀ ò náà ṣe Ọlọ́run o. èmi ni ó pé 41 years tí bàbá wa Haruna Ìṣọ̀lá jáde láyé àwọn ọmọ bàbá bọ́n máa ń ṣe lọ́dọọdún rẹ̀ láti empower àwọn èèyàn àwa wá àwọn tó nídìí owó kiri. kílẹ̀ yín tà rárá. àmàlà ni mò ń kiri. kólẹ̀ tí ń kiri ẹ̀. àìsàn di ọ̀sìn ṣé adé tẹ̀ kiri lénìí. mo wá ra ọ̀pẹ lọ́jà. ó ṣe wá ra nǹkan tó máa ṣe ni. ó dà lórúkọ àwọn ọmọ Haruna Ìṣọ̀lá a máa fún yín 25,000 kẹfí kó wò fún. Ọlọ́run yóò yẹ wọn kalẹ̀ lágbá lọ́wọ́ Ọlọ́run láàdẹ̀ fọ̀run kẹ́rà bọ́ ọkọ̀ mi gan tó kú lágbá lọ́wọ́ Ọlọ́run ó yẹ owó lọ sí ọjọ́ morúkọ. ẹ dìde ẹ dìde. gbogbo wa ti sọpọ́ọ̀tì ń sọ. màmá kí ló dé nígbà tẹ gbọ́ 35,000 tẹ wá ń bara jẹ́ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ta mo fẹ́ gbé fún àmì mi rè fún àmì gbà nínú ọ̀yọ́ ọkọ mi sì ní onítẹ̀yìn níbẹ̀ yẹn. wọ́n fẹ́ gbé fún àmì wọn rè fún àmì gbà ìní ló wá pé ọdún mọ́kànlélógójì tí à ń ṣe ìrántí bàbá wa Haruna Ìṣọ̀lá lórúkọ àwọn ọmọ wọn pátá ta ló tún nídìí owó nù. ẹ lọ fi owó yẹn kún owó okòwò yín. ẹ lọ fi epo àwìtán jẹta. kí ló dé màmá kí ló dé. mo tún fẹ́ gun ọ̀kadà ní 50 naira ló ṣẹ́kù ní owó mi. pé oore táwọn ò fọkàn sí lọ́lọ́run ṣe. ìbànújẹ́ ò ní bá wọn nínú ilé nílé wọn Ọlọ́run ní jẹ́ wọ́n sunkún ara wọn ò ní sunkún alẹ́ wọn ò ní sunkún ọ̀sán. bàbá kílẹ̀ ń tà. ẹran ni. ìgbà yín dà. òun náà ń gbé dání ni. ṣé ìgbà yín ni. bẹ́ẹ̀ni. èní ló pé ọdún mọ́kànlélógójì tí bàbá wa Haruna Ìṣọ̀lá tí wọ́n jáde láyé lórúkọ Haruna Ìṣọ̀lá Foundation wọ́n ní ká bá wọn fún àwọn àgbàlagbà lówó àwọn ọlọ́jà kan fi kún owó okòwò wọn so lórúkọ wọn sà a máa fún yín ní 25,000 kẹ́ fi kún owó okòwò yín. ẹ ṣe gan o aláàbò yìí kò ní ṣe ojú kó àwọn ọmọ tó fi sílẹ̀ kò sí nǹkan tó máa ṣe gbogbo wọn o. àwọn mẹ́fà ló ní ká fún ní 25,000 ẹ bá ṣàdúrà fún àwọn ọmọ bàbá wa Haruna Ìṣọ̀lá. agbára Ọlọ́run wá sí oríire àwọn ọmọ yóò ní tọrọ jẹ àwọn ẹbí yóò ní tọrọ jẹ. gbọ́dọ̀ wà yìí mà. ọjà àpáta station. lórúkọ àwọn ọmọ bàbá wa Haruna Ìṣọ̀lá Foundation wọ́n ní ká fún yín ní 25,000 kẹ́ fi kún owó okòwò yín. owó tí wọ́n rí tí wọ́n fi yàn èyí tó jù bẹ́ẹ̀ lábọ́ sí lápò wọn lágbára Ọlọ́run lágbára Olódùmarè kọ́kọ́ ò ní ṣe wọn wọn lọ́rẹ́ wọn abọ̀rẹ́ wọn ò ní pàdé èṣù lágbára Ọlọ́run kò sí kọ́kọ́ tó máa ṣe wọn. olórí orí mọ́lú títí lẹ́tọ́ kó lówó yìí orí adé àgbẹ̀ yìí ọba adórókè àgbáyé kejì lẹ́wọ̀ orí gbogbo lẹ́wọ̀ yìí orí adé àgbẹ̀ orí mọ́lú sí ibo orí adórókè àgbáyé kejì ẹ pé kábíyèsí o. orí adé àgbẹ̀ yìí. èwo ni kábíyèsí wa ń ṣe lọ́jà. iṣẹ́ orí mọ́lú sí gbogbo ni mo ṣe tẹ́wọ̀ iṣẹ́ orí mọ́lú sí lẹ́rú mo ṣe. ẹ tún pé kábíyèsí o. orí adé àgbẹ̀ yìí orí adé àgbẹ̀ yìí. ìpè bíbo lẹ́yìn wọ̀ ìpè bíbo lẹ wọ̀. ọ̀run ti gbé mi lọ sí odò wọ́n ti dé mi ládé látòkè. bá a gbàdúrà fún bàbá wa Haruna Ìṣọ̀lá àtàwọn ọmọ wọn tó ń fi sílẹ̀. ọlá àbámalẹ́kùn ìjọba mùsùlùmí àdúpẹ́ fún ọlọ́run nítorí ọlọ́run ló dá gbogbo wa onítàìmù tán ní olúkálukú wa gbọ́dọ̀ padà bàbá wa Haruna Ìṣọ̀lá àlùjànnà tó fi tọ́ wà ọlọ́run kó bá wa máa dẹ̀wọ̀ lọ́rùn lọ́rùn káwọn ọmọ wọn Musiliu Túndé Adújọbí
àtàwọn tó kù láwọn ọmọ tó bí kó má kọjú lọ bá bàbá pẹ̀lú ògo ọlọ́run Musiliu Haruna Ìṣọ̀lá ògo nínú ìlú Ìjẹ̀bú káàkiri àgbáyé ọlọ́run kó máa gbé ògo àbọ̀ kó máa tún máa tàn mọ́lẹ̀ sí mọ́lẹ̀. mo dúpẹ́ o. tí ẹ bá rí chẹ́ǹgì díẹ̀ láti tún jójú báyìí lọ ńkọ́. ọjà yẹn máa jù báyìí lọ. ṣàdúrà fún bàbá tó ti jáde láyé ní ló pé 41 years sí bàbá jáde láyé. ẹ̀yin wá dà o ọmọ rẹ ni ó gbẹ̀yìn. ẹ gbà 25,000 nìyẹn. gbogbo ọmọ wọn ló máa yanjú ìdì ẹ̀yin bàbá ò ní jóná ẹ̀sìn wọn bò wọ́n ṣe o wọ́n kù fẹ́ o. màmá kí lẹ̀ ń tà. màmá ni mò ń tà o. báwo lẹ ti ń tà. ó ti pẹ́ tí mo ti ń tà o. lórúkọ àwọn ọmọ Haruna Ìṣọ̀lá foundation wọ́n ń ṣèrántí ọdún 21 tí bàbá jáde láyé. ẹ gbà 25,000 rèé. wọ́n ṣe o. ọlọ́run ràn wọ́n lọ́wọ́ agbára ọlọ́run ràn lọ́wọ́ o. bàbá yìí ti kú kọ́ lọ́run délẹ̀ fún o. ẹ̀yìn fi ilẹ̀ kó má bàjẹ́ o. kí ìdààmú má bọ̀ ọmọ rẹ̀ ò náà ṣe ọlọ́run o. ọlọ́run ká wá pẹ̀lú wọn o. ẹ̀yin náà kẹ́ ọlọ́run wà pẹ̀lú yín o. ẹ̀yin lè lẹ̀ o lágbára ọlọ́run adámọ̀ ẹ̀ sí o. ẹni rí dààmú o láṣẹ ọlọ́run o. ohun ọmọ rẹ̀ náà kẹ́ wọ́n ní rí dààmú o. wọ́n ní kó máa lọ òkè ó máa lọ òkè o. ẹni rí lẹ̀ o. mama ẹ bá ṣàdúrà fún àwọn Haruna Ìṣọ̀lá. àwọn ọkọ mi náà wà. ẹ kà 25,000 ni kẹ́ fi kówó pépà yín kó ẹ dìde kẹ́ fi kówó pépà yín kó pọ̀ jù yín lọ. ẹ bá ṣàdúrà fún. àwọn ọmọ Haruna Ìṣọ̀lá ọmọ ọkọ mi wọ́n máa rí ṣe o kàn má jábọ́ o wọ́n má rè lébù o àtàyà àwọn àtọ̀ ọmọ wọn o wọ́n máa lọ láyọ̀ kàn máa dé láyọ̀ o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.